ẹni mojú ògún ló ń pa bìnírè Àyìndé, ẹni mo rí kí òòṣà ló máa ń pa bí láwùjọ. Èmi mojú orin mò ń forin dára o, máa forin dára débi tẹ́rù dẹ̀ máa borin. Nígbà táwa bẹ̀rẹ̀ àti máa gbọ́ àwọn Rẹ̀mí Àlùkò àtàwẹ́wẹ́ gangan, àti máa gbọ́ àwọn Òṣùpá, wọn ò tí bẹ̀rẹ̀ ní 79, àwọn Pàsó wọn ò tí bẹ̀rẹ̀ ní 79, àwọn Màláíkà ò tí bẹ̀rẹ̀ ní 1979. Ṣẹ̀fíù àti gòkè ń bi iṣẹ́ fújì kò ń ṣe nǹkan tó rọrùn torí pé kò sólùrànlọ́wọ́ mọ́. Ní ayé ìgbà yẹn àwọn promoters wà, ṣùgbọ́n nísẹ̀yìn òróró ara wa la fi ń dínra wa. Ìwọ tó bá ń kọrin sí tó bá ní nǹkan kan tó fi ń tó mówó wọlé fún ẹ, Ọlọ́run má yẹ kéèyàn kan di fine bara síta kó máa wá àwọn fans kiri. Orúkọ mi ni Ganiyu Ayinde and his Moscow Fuji. Mo ti bẹ̀rẹ̀ eré láti 1979. Ìbẹ̀rẹ̀ mi ní Márọ̀kọ́ ni mo ti bẹ̀rẹ̀ ńgbà yẹn. Mi ò kọ́ṣẹ́ lẹ́yìn èèyàn, mo kàn nẹ́bùn orin. Ọ̀rẹ́ mi kan ló máa ń wá sọ́dọ̀ mi. Ọ̀rẹ́ mi yẹn Àrẹ̀mú là ń pè, ọmọ Tápà ni. Òun wá jẹ́ máníjà féléré kan. So ọ̀rẹ́ mi yẹn tí ó bá ti wá, tí bá ti ń kọrin, á ní ohùn ẹ̀ dùn, wá dórin ilẹ̀ àwọn tí mo ní. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan sìn, mi ò ń ṣe ìdílé aláyàn àbí nǹkan bẹ́ẹ̀ pé kí la ti fẹ́ ṣe, ó ní gbàgbé ọ̀rọ̀ àyàn. Eré ń sìn ó ti di nǹkan tí everybody ń ṣe. So ó bá ṣàpè mí lọ́dún náà lọ́hùn ní bá lọ bá. Ó ti fa àwọn bọ́ìsì hàn mí pé àwọn bọ́ìsì ti wà nílẹ̀ tó fẹ́ gbérin tó fẹ́ lùlù. Ó ní ká lọ ra ìlù kára gbogbo ẹ̀. A bá bọ́ sÉkòó, ara sákárà, aromele, ara gbogbo ẹ̀. Bí owó ṣe pọ̀ tó lọ́dún náà lọ́hùn, gbogbo nǹkan tára yìí 110 naira ni. 110 naira la fi ra kúbà, kóńgò, gbogbo ẹ̀. A ṣáà ra gbogbo ẹ̀, a bá kó délé. Àwọn bọ́ìsì ti dúró dè wá, ok, kí ló máa ṣẹlẹ̀? Wọ́n ní ká ṣe practice. Practice. Ok, tó bá rí bẹ́ẹ̀, ẹ̀yẹ kọ́kọ́ dàlúbọlẹ̀ kémi wọlé. Wọ́n yí dàlúbọlẹ̀ nìyẹn. Àdẹ̀ lórin kọ́kọ́ ń gbà yẹn ju orin Barrister náà lọ. Àwa náà bá tì bọ̀. A bẹ̀rẹ̀ practice yẹn. A ṣe practice yẹn fún bí oṣù mẹ́fà. Àwọn ará àdúgbò yẹn ni wọ́n máa ń patronize wa tá a bá ti dé. So wọ́n máa ná wa lówó, wọ́n máa jó, wọ́n máa ṣe gbogbo ẹ̀. Ẹ̀yìn ìgbà yẹn láṣẹ wá lọ yan bàbá ẹgbẹ́ Mr. Ìyàndá Samuel Akọ́láwọlé. Wọ́n ń ṣiṣẹ́ ní National Theatre ńgbà yẹn. So bàbá ẹgbẹ́ yẹn ló wá kówó lẹ̀ pé ká ṣe jump. Bá ṣe bẹ̀rẹ̀ eré nìyẹn lọ́dún náà lọ́hùn. Ní àdúgbò tèmi wà, àwọn olórin tó wà ńbẹ̀ wọ́n pọ̀. Nínú wọn ni olórí wa lénìí, Alhaji Síkírù Àyìndé kò lọ títí, Sensation. Àjọ wà, àwọn wà ní Ìlàdó làwọn wà ńgbà yẹn. Èmi wà ní Sanfield ní Márọ̀kọ́. So Sheffideen náà wà ní àdúgbò yẹn. So gbogbo àwa tájọ bẹ̀rẹ̀ eré nìyẹn, tájọ wà ládùúgbò yẹn ńgbà yẹn. Onífújì pọ̀ káàkiri o, but àwa tájọ wà ládùúgbò yẹn ńgbà yẹn nìyẹn. Challenges pọ̀ gan o, challenges pọ̀ gan o. Àwọn bọ́ìsì gangan, ìṣòro wà nípa wọn pé ó kàn lè ṣeré tọ́sì kó fún, bóyá kò sí change, ó wá so àwọn méjì pọ̀. Bí ẹ bá ti já owó báyìí, ìyá ni owó tèmi mo ti gbà yẹn o, tó bá need owó kó lọ bọ́gà ẹ̀. Ìyẹn ń lọ nìyẹn. Owó tó wà nílé ò pọ̀. Tá bá máa fi ní a fẹ́ fún ẹnì kejì náà lówó, ìyẹn náà níye tí ó gbà lòun náà máa gbà. Ó di kó máa gbé jáàsì, kó máa làgò mọ́lẹ̀. A ṣáà cope. Ìyẹn ló jẹ́ káyì tún sustain ká tún wà dé ni. Ṣe rí níbi téléré méjì bá ti ń jà, kò sí nǹkan tó yẹ ẹnì kẹta ju pé kó parí ẹ̀ fún wọn lọ. Tó bá dẹ̀ rí pé òun ò lè parí ẹ̀, kó tún tọ àwọn àgbà olórin tí ó jẹ́ pé wọ́n jù wọ́n lọ, tí wọ́n lè bá wọn sọ̀rọ̀. Ìyẹn tí wọ́n bá fún ní respect láti pé kó parí ẹ̀. Èèyàn ń dá síjà. So kéèyàn dá síjà yẹn, ó máa ń tún jẹ́ kíjà ràn ni. Eléré kan máa búra wọ́n sìn, kí wọ́n náà wọ studio kó bẹ̀rẹ̀ sí ní bú eléré tí ó ṣẹ̀, tí ò bẹ́ẹ̀ níjà. Kò make sense. So kémi tó lè báyàn jà, èmi àti onítọ̀hún à níjà.
mi lè sọ pé mò ń bìjà èèyàn kan, mi mọ nǹkan tọ́jọ́ ṣe fúnra wọn. A bímọ a dẹ̀ rí wọn tọ́, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn bẹ́ẹ̀ a nílé, Ọlọ́run kọ́lé fún wa nídìí iṣẹ́ yìí náà ni. A tún ní nǹkan ìrìnsẹ̀ náà, so a dúpẹ́ fọ́lọ́run. Ẹnujọ́ mẹ́ta yìí ni mo ṣe àwọn short record tá a máa ń ṣe tí a máa ń post sí Facebook yẹn. So ẹnujọ́ mẹ́ta yìí mo ṣe kan. Ẹ̀mọ̀ páwọn yẹn bí ayé ṣe lajú sí kò ju bí bóyá ìṣẹ́jú 5 ó pọ̀ jù náà nìyẹn. So ìyẹn wà lórí igbá. Album ò tí jáde. Ẹni mojú ògún ló ń pa Bìnírè Àyìndé. Ẹni mo rí kí òòṣà ló máa ń pa bí láwùjọ. Èmi mojú orin mò ń forin dára o, máa forin dára débi tẹ́rù dẹ̀ máa borin. Ìgbà mi lóde ikọ̀ olókùn ọ̀la tọ́lọ́run wá fi mi hàn o. Ọba ti fi mí hàn fọ́mọ ẹ̀dá ayé, ó ti fi mí hàn má fi mí hàn láwọn ọ̀pá, ó máa ti fi mí hàn káyé má ṣe mọ̀ mí síkú. Àti gòkè ń bi iṣẹ́ fújì kò ń ṣe nǹkan tó rọrùn torí pé kò sólùrànlọ́wọ́ mọ́. Ní ayé ìgbà yẹn àwọn promoters wà tó yẹ pé wọ́n á fa eléré lọ́wọ́ sókè, ṣùgbọ́n nísẹ̀yìn òróró ara wa la fi ń dínra wa. Ìwọ tó bá ń kọrin sí tó bá ní nǹkan kan tó mówó wọlé fún ẹ, Ọlọ́run má yẹ kéèyàn kàn di fine bara síta kó máa wá àwọn fans kiri, torí lẹ́yìn pé èèyàn wá sí rẹ́kọ̀dù kò ń ṣe ibẹ̀ ló mọ o, àfi kó rí ẹni bá polówó ẹ̀. Irú yìí tí àwọn ń ṣe fún wa ń sìn, tí iléeṣẹ́ yín ṣe fún wa yìí, ká rí irú ẹ̀ lọ́pọ̀lọpọ̀, kó gbọ́ wa láké kó gbọ́ wa lóko, nǹkan tó lè mú kí ariwo kó bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tí a bẹ̀rẹ̀ àmọ́ra wa dénúdénú báyìí, kálukú ń ṣe tiẹ̀ ládùúgbò ẹ̀ ni. So àwọn tẹ́ bá jọ ń bára yín ṣe àwọn náà ni ọ̀rẹ́ yín. But nísìnyí tẹ́gbẹ́ ti wà yìí, ó ti wá di nǹkan tó jẹ́ pé a lè lọ Ìbàdàn sí ká lọ ṣeré ká gba irinṣẹ́ ńbẹ̀, a lè lọ Sẹ́gbà ká lọ ṣeré ká gba irinṣẹ́ ńbẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ onírinṣẹ́ àtàwọn eléré tí wọ́n wà ńbẹ̀ àti mọra wa débi pé à á pera wa pé òkè o, mò ń bọ̀ ládùúgbò ẹ o, irinṣẹ́ wo ni mo lè lò. A nídìí àti ṣe wàhálà lọ́bẹ̀ kó tó di pé ní agba irinṣẹ́ yẹn, lágbájá bá mi búùkù set tó dáa ládùúgbò ẹ, à dẹ̀ sẹ́ndì owó sí wọn. So ìrẹ́pọ̀ wà ń sí dáadáa ju ìgbà tá a bẹ̀rẹ̀ yẹn lọ. Orin wà ńlẹ̀ o, tó bá jẹ́ tìyẹn orin wà ńlẹ̀ rẹpẹtẹ. Ẹwà tìgbà tá a ti ń kójọ bọ̀, orin wà ńlẹ̀ o, orin tá a ti ń kójọ bọ̀ láti 79. Àwọn tí mo ṣíwájú bẹ̀rẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ. Alhaji Pasuma mo ṣáájú ẹ̀ bẹ̀rẹ̀, ṣùgbọ́n ẹgbẹ́ ló dà wá pọ̀. Nígbà táwa bẹ̀rẹ̀ àti máa gbọ́ àwọn Rẹ̀mí Àlùkò. Nígbà tí mo wà nígboro Èkó Atawẹ́wẹ́ gangan àti máa gbọ́ nígbà tí mo bẹ̀rẹ̀. Àwọn Òṣùpá wọn ò tí bẹ̀rẹ̀ ní 79, àwọn Pàṣọ wọn ò tí bẹ̀rẹ̀ ní 79, àwọn Màláíkà ò tí bẹ̀rẹ̀ ní 1979. Ṣẹ̀fíù ti wà tipẹ́, a máa ń pàdé ní marketplace ní Ṣókùnbí, a máa ń pàdé ńbẹ̀ tá a bá gba irinṣẹ́ lọ́wọ́ bàbá tó wà ńbẹ̀, a máa ń pàdé ńbẹ̀, òun àti onílù ẹ̀ náà máa ń wá. Ṣẹ̀fíù Àlàó bàbá oko, a máa ń pàdé ńgbà yẹn. Àwọn tó wà ń ta ńgbà yẹn tí a jọ bẹ̀rẹ̀ eré ní àsìkò kan náà, òun làwọn bíi Ṣáúrà, ó ti dolóògbé ń sìn, àwọn bíi Àlàní, à ń gbọ́ orúkọ àwọn Músíbà Àlàní níta ńgbà yẹn, àwọn Tájù Ṣọ̀lá ó ti dolóògbé ń sìn, kọ́lọ́run fọ̀run kẹ́. So àwọn eléré tó wà nígboro nígbà yẹn wọn ò pọ̀ rẹpẹtẹ bó ṣe pọ̀ ń sìn. So àwọn kan wà, àwọn Lateef Ìlọrí, Gani Negro, Lájégúnlẹ̀, àwọn tá a jọ bẹ̀rẹ̀ eré ńgbà yẹn nìyẹn. Orin lọ́nà mi o, ìlù lílù tẹ́rì ẹ̀ òun ṣáà lówó mi. Mi ò lọ́nà méjì tó kọjá fújì, n ò máa lọ́nà méjì tó jùṣẹ́ fújì lọ o. Mẹkáníìkì ò lọ́nà méjì o,
tójú kó ṣe mọ́tò lọ dírẹ́fà ò lọ́nà méjì o tójú kó wa mọ́tò lọ èmi ò lọ́nà méjì rárá o tó kọjá àfújì ní Ìsẹ́yìn o gbogbo bá dẹ̀ ṣe ń lù ọba jẹ́ kó ó máa dún tó bá wá ń dún káyé máa bá wà jó Yọ̀mí tó bá wá ń dún káyé máa bá wà jó ìyá ń bá ẹ wí ó ń fa pájánú bàbá ń bá ẹ sọ̀rọ̀ ó ń jọ̀sẹ̀ mọ́lẹ̀ ẹni tóbi ń bá wí tó bá ń wà rùkì ó ṣe tọ́ ìparun ni Àlùkùránì fi yé wa Bíbélì fi kọ́ wa ká máa gbọ́ ohun tó ń wí òun la ṣe lè rọ́nà lọ. Nọ́mbà mi 080 55 12 57 17 Glo line yẹn. WhatsApp ni èyí tó jẹ́ another WhatsApp tí mo tún lò tó jẹ́ business line 090 34 25 20 35 WhatsApp ní méjèèjì yẹn èyí tẹ́ bá ti pè ń bẹ̀ ẹ rí mi. Mushin ni mo wà ní Àlàáfíà Street number 7B Àlàáfíà Street tẹ́ bá ti ń dá Àlàáfíà ẹ béèrè amúlùúdùn wọn bẹ̀ Moscow Fuji òpè méjì ní Mushin office Solo Road ibẹ̀ ni mo wà tí mo ti ń dá bí ẹdun rọ̀ bí òjò àwọn olórin tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n ní faradà tí wọ́n dẹ̀ ní ìrọ̀jú winner don't quit kí wọ́n má sá sẹ́yìn kí wọ́n gbìyànjú síwájú sí i kí wọ́n dẹ̀ ní bọ̀wọ̀ fáwọn àgbà kí ìlọsíwájú lè dé bá wọn torí ẹni tó ti gba ọ̀nà kan kọjá rí ó mọ ibi tí kòtó wà ńbẹ̀ tó bá bọ̀wọ̀ fún wa sọ fún ẹ pé ní rọra ńbẹ̀ yẹn o kòtó wà ńbẹ̀ o so ìmọ̀ràn mi fáwọn tó ń bọ̀ lẹ́yìn nìyẹn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road South Rayham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.